àwọn aṣòfin yarí wọ́n taari àbá tó fẹ́ sọ gbígbé ipò ààrẹ káàkiri dànù. àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí ti taari àbá tó fẹ́ sọ ọ́fíìsì ààrẹ àti igbákejì rẹ̀ di pínpín láàrin ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà orílẹ̀-èdè yìí dànù. àbá yìí wà lára àwọn àbá méje tí wọ́n yí dànù lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. àwọn aṣòfin náà ṣàlàyé pé tí àwọn bá fọwọ́ sí àbá ọ̀hún yóò fi ìpìlẹ̀ búburú lélẹ̀ fún ètò òṣèlú orílẹ̀-èdè yìí. igbákejì ọmọlé tó kéré jù Aliyu Madaki sọ pé onírúurú ètò tó wà nílẹ̀ ti yànnàná ohunkóhun tí ẹnikẹ́ni bá fẹ́ mọ̀ nípa àbá yìí. ó ní gbogbo àlàkalẹ̀ tó wà nínú Federal Character Commission ti kó àkóyawọ́ tí ẹnikẹ́ni lè máa béèrè. wọn kò gbọ́dọ̀ fi gbígbé ipò ààrẹ àti igbákejì rẹ̀ káàkiri sínú òfin kí wọ́n fi òfin sílẹ̀ bó ṣe wà. aṣòfin mìíràn Ṣínà Pẹ́lá Oyèdèjì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé sísọ àbá náà di òfin lè dá àríyànjiyàn ńlá sílẹ̀.